ẹ wojú àwọn baálé ilé tí wọ́n ń ṣẹgbẹ́ òkùnkùn lógùn. baálé ilé ni gbogbo wọn, kò sì sẹ́ni tọ́jọ́ orí ẹ̀ dín sí 30 ọdún láàrin àwọn márààrún. àmọ́ lásìkò yìí wọn ò sí lọ́ọ̀dẹ̀ wọn ò sì sí lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn torí àhámọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni gbogbo wọn wà. ẹ̀sùn tí wọ́n sì fi kàn wọ́n ni pé wọ́n ń ṣe ẹgbẹ́ òkùnkùn tófin ti kà léèwọ̀, wọ́n sì tún ṣe ẹnìkan tó fẹ́ táṣìírí wọn léṣe. orúkọ àwọn afurasí ọ̀daràn márààrún ni Ismaila Adétayọ̀, ẹni ọdún 42, òun ló dàgbà jù láàrin wọn; Kúnlé Olúwọlé, ẹni ọdún 37, Dáre Kẹ́hìndé, ẹni ọdún 35, Ibrahim Adémọ́ṣun àti Meshak Ọláìdé, táwọn méjèèjì jẹ́ ẹni ọdún 29. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá sọ nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ s'Aláròyé lórí ẹ̀rọ ayélujára lọ́jọ́ 9 oṣù kẹjọ yìí pé àwọn afurasí yìí ni wọ́n ń yọ àwọn olùgbé Aborò lẹ́nu. wọ́n ní wọ́n ti jẹ́wọ́ pé àwọn làwọn wà nídìí ìpànìyàn àti ìwà jàǹdùkú tó ń ṣẹlẹ̀ lágbègbè náà. oríṣiríṣi ìpè ìdágìrì táwọn aráàlú fi ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá ló mú kí CSP Isaac Adékúnlé Awóníyì tó jẹ́ DPO ẹ̀ka tẹ̀sán Matogun kó àwọn ọmọọṣẹ́ ẹ̀sòdì. wọ́n fimú fínlẹ̀ dáadáa, àwọn ẹ̀ṣọ́ aláàbò àdúgbò kan sì tún kún wọn lọ́wọ́. èyí ló jẹ́ kọ́wọ́ ba àwọn afurasí yìí níbi tí wọ́n sá pamọ́ sí. wọ́n láwọn afurasí ọ̀daràn yìí ṣàkọlù sí ọkùnrin kan, Ogun Uzoma, nígbà tí yẹn kó sákóló wọn. wọ́n sì tún halẹ̀ mọ́ pé níṣe làwọn máa pàdánù bí kò bá tiransifá gbogbo owó tó wà nínú àkáǹtì báǹkì rẹ̀ fáwọn. ibi tí wọ́n ṣe ọkùnrin náà léṣe sí làwọn ọlọ́pàá ń sáré lọ pé kí wọ́n lè dóòlà ẹ̀mí ẹ̀. àṣé àwọn jagunlabí yìí wà nítòsí, wọ́n sì tún ṣàkọlù sáwọn ọlọ́pàá náà kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n nígbẹ̀yìn, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan lára wọn sá lọ. a gbọ́ pé wọ́n ti gbé Uzoma lọ sọ́sibítù Ayọ̀délé tó wà ní Matogun níbi tí wọ́n ti ń ṣètọ́jú ẹ̀ lọ́wọ́. lára nǹkan ìjà tí wọ́n ká mọ́ àwọn afurasí tọ́wọ́ bà yìí lọ́wọ́ ni àkúfọ̀ọ̀gù, àdá lóríṣiríṣi, ọ̀bẹ àti egbòogi olóró tó pọ̀. wọ́n ní igbó ni kinní náà, òun ni wọ́n ń fà ságbárí tí wọ́n fi ń ṣiṣẹ́ ibi. ìwádìí tún ti fi hàn pé ọmọ ẹgbẹ́ òkùnkùn àyè ni wọ́n sì ti jẹ́wọ́ páwọn làwọn máa ń ṣàkọlù sáwọn òṣìṣẹ́ tí wọ́n ń lọ síbi iṣẹ́ wọn láàárọ̀ àtàwọn tó ń darí bọ̀ láti ibi iṣẹ́ lálaalẹ́, tí wọ́n sì ń jà wọ́n lólè owó àti dúkìá wọn. ìwádìí sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí bí alukoro ọlọ́pàá ṣe wí. ó láwọn máa fojú wọn balẹ̀-ẹjọ́ láìpẹ́ tíwádìí bá ti parí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.